Aláròyé máa wí o. Nítorí ọdún Ahérégbe, Déjì Àkúrẹ́ àti ọba Ìṣìkàn fẹ́ gbéná wojú ara wọn. Àfàìmọ̀ kí ọdún ìbílẹ̀ ọlọ́dọọdún kan tí wọ́n máa ń ṣe nílùú Àkúrẹ́ tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ondo má dá wàhálà sílẹ̀ láàrin àwọn èèyàn ìlú ọ̀hún àtàwọn ọ̀dọ́ Ìṣìkàn tí wọ́n jẹ́ alámúlétì wọn. Ọjọ́ Ajé Monday ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2024 yìí ní Déjì ti Àkúrẹ́ ọba Ògúnládé Aládétóyìnbó fi àtẹ̀jáde kan síta nípasẹ̀ akọ̀wé ìròyìn rẹ̀ Michael Aládéyẹyè nínú èyí tó ti kìlọ̀ fáwọn aráàlú láti má ṣe dábàá àti nájà tàbí ṣí ṣọ́ọ̀bù láti tajà lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéè tí í ṣe ọjọ́ 27 oṣù yìí kan náà. Adéyẹyè sọ nínú àtẹ̀jáde rẹ̀ pé bó tilẹ̀ jẹ́ pé ọdún ìbílẹ̀ yìí kò ní dí lílọ bíbọ̀ àwọn èèyàn pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ lọ́wọ́, ṣùgbọ́n kò gbọ́dọ̀ sí ọjà níná tàbí títà níbikíbi káàkiri ìlú Àkúrẹ́ títí tí ọdún ìbílẹ̀ náà yóò fi parí. Ó ní àwọn tó ń ta oògùn òyìnbó nìkan láàyè wà fún láti ṣí ṣọ́ọ̀bù láàrin àsìkò náà. Àtẹ̀jáde yìí fẹ́rẹ̀ má ti jáde tán tí olórí ọ̀dọ́ ti Ìṣìkàn ọ̀gbẹ́ni Samuel Fájánà náà fi sọ̀rọ̀ síta tó ní kò sóhun tó kan àwọn èèyàn ìlú Ìṣìkàn nínú ọdún ìbílẹ̀ tí wọ́n bá ń ṣe lákùrẹ́ nítorí ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjèèjì tí olúkúlùkù sì ní ọba orí adé tirẹ̀. Fájánà ní káwọn èèyàn Ìṣìkàn fọkàn ara wọn balẹ̀ nítorí kò ní sóhun tọ́jọ́ ọjà tàbí ṣọ́ọ̀bù títìpa lọ́dọ̀ tàwọn, àti pé ààyè wà fáwọn olùgbé ìlú Àkúrẹ́ láti wá nájà lọ́dọ̀ àwọn ní gbogbo àsìkò tí wọ́n bá fi ti gbogbo ọjà wọn pa. Ọdún 2023 ni wàhálà ìbá ti kọ́kọ́ ṣẹlẹ̀ láàrin àwọn Déjì Àkúrẹ́ àti arálépo Ìṣìkàn ọba Olúgbénga Òjó lórí ọ̀rọ̀ ọdún Ahérégbe yìí kan náà. Bí wọ́n ṣe ń gbáradì lórí ọ̀rọ̀ ọdún ìbílẹ̀ ọ̀hún lọ́wọ́ nígbà náà ni arálépo tí ń kígbe tó sì ń kìlọ̀ fún Déjì àtàwọn ìjòyè rẹ̀ láti má ṣe gbìyànjú àti gbé ọdún àmọ́lé àti dúdùdú tí wọ́n fẹ́ ṣe dé ìlú tòun nítorí ibi tí èèyàn bá gbé àmàlà rẹ̀ dé ibẹ̀ náà ló gbọ́dọ̀ jó mọ́. Ohun tí kò jẹ́ kọ́rọ̀ yí padà di wàhálà ní àṣẹ tí gómìnà àná ìpínlẹ̀ Ondo olóògbé Rotimi Akeredolu pa nínú èyí tó ti kìlọ̀ fún Déjì pé wọn kò gbọ́dọ̀ fagbára mú ẹnikẹ́ni láti má ṣe nájà tàbí ti ṣọ́ọ̀bù rẹ̀ pa nítorí ọdún ìbílẹ̀ kan tí wọ́n fẹ́ ṣe. Àkẹ́tì sọ nígbà náà pé káwọn ọlọ́dún ṣe ọdún wọn wọ́ọ́rọ́wọ́ láì fi tiwọn pa ẹlòmíì lára. Ọ̀pọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Ondo ni wọ́n fọwọ́ lẹ́rán báyìí tí wọ́n sì ń wòye ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéè tí wọ́n fi ọdún náà sí pẹ̀lú bí àwọn ìlú méjèèjì ṣe ń lérí síra wọn tí kò sì sí àṣẹ kankan tó ti ọ̀dọ̀ ìjọba jáde pé kí wọ́n má ṣe ti ṣọ́ọ̀bù àti ọjà wọn pa. Olúṣèyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.